Bàbá ètò ló tún gorí afẹ́fẹ́ Ọmọlúkà Great TV ẹ jẹ́ ká jọ gbọ́. Ètò bàbá ètò ló tún gorí afẹ́fẹ́ Ọmọlúkà Great TV ẹ jẹ́ ká jọ gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n àtòyé ẹ̀yin sọmọ rí ìlú ẹ wá ń kan fìdílé ètò látẹnu ọmọ ní ọ̀rẹ́ yín Ọmọlúkà àpèdè má má pé ìtànà ó ti yá ẹ jẹ́ ká jọ mọ̀ ó yá. Ètò bàbá ètò ló sì gorí afẹ́fẹ́ Ọmọlúkà Great TV ẹ jẹ́ ká jọ gbọ́. Informative program, educative program. Get like, get share, get to our subscribe. Òmìnira ọmọ Yorùbá ló jẹ wá lógún tilé tó kó. Ọmọlúkà Great TV ẹ jẹ́ ká jọ gbọ́ ó yá. Ètò bàbá ètò ló sì gorí afẹ́fẹ́ Ọmọlúkà Great TV ó ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. I love Yoruba Nation. Yoruba Nation ilé tìyá òmìnira ọmọ Yorùbá o ló ṣe kókó. Yoruba Nation ilé tìyá òmìnira ọmọ Yorùbá o ló ṣe kókó. I love Yoruba Nation. Ògo ilẹ̀ adúláwọ̀. Ikán parapọ̀ wọ́n parapọ̀ wọ́n mọ̀lé ìrà parapọ̀ wọ́n parapọ̀ wọ́n má kìyàn. Ẹ jẹ́ ká parapọ̀ ká fi mọ̀ ṣọ̀kan. I stand for unity ìṣọ̀kan lórí orílẹ̀-èdè wa. Yoruba Nation ilé tìyá ó tìyá òmìnira ọmọ Yorùbá o ló ṣe kókó. Ẹ wò bí ẹ fẹ́ bí ẹ kọ̀ a máa gba Yoruba Nation yóò. Ó dá mi lójú dé gbangba. Ẹlẹ́dẹ̀ ó máa dọ́yọ̀ ariwo ẹ̀ ló máa pọ̀ ó. Ilẹ̀ ìlérí mi Ọlọ́run wá mú wa débẹ̀ ní dandan. Yoruba Nation ilé tìyá òmìnira ọmọ Yorùbá ó ló ṣe kókó. I love my nation. Amagba o dandan, amagba o odi dandan. Onílé kó lọ sọ fàlejò. Amagba o odi dandan. Ìyàtọ̀ kó gbọ́ kó lọ kó lẹ̀. Amagba o odi dandan. Bí ẹ fẹ́ bí ẹ kàn sẹ́. Amagba o odi dandan. Dandan Yoruba Nation ó máa dúró. A máa gbà ó di dandan. Láṣẹ Elédùmarè. A máa gbà ó di dandan. A máa gbà ó sọ́sẹ́. A máa gbà ó di dandan. Anthem wa ló máa nẹ́ẹ̀sì. Anthem wa ló nẹ́ẹ̀sì. Ẹ̀yin YouTube ẹ máa jẹ́ ká gbọ́ tẹ́ bá gbọ́ wa. Ẹ kọ jáde pé à ń gbọ́ yín, ẹ kọ jáde. Ẹ̀yin Facebook ẹ já mọ̀. Àti bẹ̀rù làbọ̀ mọ́.
mo dúpẹ́ pẹ́ òkun, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi níbikíbi tí ẹ ti ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́. Ẹ ṣeun wa, ẹ kú àdúrótì. Kí tó wá tẹ̀síwájú nínú ètò tèmi, orúkọ tèmi Ọmọlúkà ni o. Ẹ kúlé bí ẹ ti ń kúlé ẹ. In fact, anyway, happiness is free. Try to make yourselves happy. Gbìyànjú láti mú inú ara rẹ dùn. Èmi a máa gbìyànjú láti mú inú ara mi dùn nígbà mìíràn. Bó ti wù kí nǹkan yẹn le, bó ti wù kí nǹkan yẹn fẹ́ bà mí ní ọkàn jẹ́ tó, èmi a máa tiraka láti mú inú ara mi dùn. Happiness is free. Try to make yourself happy. Ẹ̀yin olólùfẹ́ wa ní Facebook, ẹ pín. Tó o bá tí follow mi, tètè follow mi sìn. Ẹ̀yin tẹ́lẹ̀ ń wò mí ní YouTube, ẹ pín, ẹ subscribe síbẹ̀. Tí ẹ bá tí subscribe sí, ẹ tí lè enjoy iṣẹ́ tá à ń ṣe dáadáa. Ẹ̀yin lẹ sọ fún wa pé à ń gbìyànjú o, àwa ò mọ̀ bóyá à ń gbìyànjú báyìí. Ẹ máa ṣe mọ̀, inú dídùn ló máa mórí yíyá wá. Yínníyínní kéèyàn tún lè ṣe mí ni. Ẹ gbìyànjú, ẹ má jẹ́ kó sun yẹn mọ́jú rẹ̀ yìí. Lẹ́ẹ̀kan sí ẹ kúlé. Mo wá fẹ́ lọ tààràtà. In tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lẹ́ni ọ̀nà méjì ló pín sí. Àkọ́kọ́ nínú ẹ̀, mo sọ pé kí ni plan B tàbí plan C tí àwọn kan ń pè tí wọ́n ń sọ̀rọ̀ lé lórí. Mo ń bọ̀, mo máa lọ bẹ̀. Then mo sọ̀rọ̀ pé Ìgbòho is back. Ìyẹn ni màá kọ́kọ́ mú sọ kí n tó padà sórí plan B àti plan C. Síwájú ohun gbogbo, Olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà Owó Baba Dami Màjàsọ́lá 1 Jẹ́kánmọ̀ 1 Akọ́gun 1 Olúọmọ 1 of Yoruba land. You deserve it. Mo gbé kudos fún ẹ, akin ọmọ ni ẹ, àtúnbárìn má bẹ̀rù ni ẹ. Chief Sunday Adéyẹmọ Ìgbòho. Àkókò àti praise èèyàn ò tí tó. Tákòókò bá tó, mo ní list kúnlẹ̀ àwọn tí mo máa praise. Láwọn tó ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí ọ̀rọ̀ Yoruba Nation. Ṣùgbọ́n mo wá nítorí Sunday Adéníyì ọmọ Adéyẹmọ lẹ́ni. Adùnbárìn má bẹ̀rù. Ọlọ́run lọ́ba téèyàn ń bárìn tí kì í bẹ̀rù. At the same time, Ọlọ́run a máa fi agbára sí ara àwọn ènìyàn. Ó dàbí Solomoni àbí Dáfídì jagunjagun. Adùnbárìn má bẹ̀rù òun ni Dáfídì. Àwọn kan wà adùnbárìn má tòṣì ni wọ́n. Àwọn kan wà adùnbárìn má bẹ̀rù. Tó o bá ń bá a rìn, wàá mọ̀ pé aṣíwájú leléyìí. Ó tó bá rìn, ó dùn bá rìn. Sunday Adéyẹmọ, èmi Ọmọlúkà o, mo sọ wípé adùnbárìn má bẹ̀rù ni ẹ́. Ìgbòho Òòṣà, èmi rí ọ̀pọ̀lọpọ̀ discouragement tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mú jáde lọ́tún lọ́sì. Wípé Ìgbòho má jáde, Ìgbòho jọ̀ọ́, Ìgbòho yéé. Ó jẹ́ kó yé wọn wípé ilé bàbá ọmọ ò kì í bọmọ lẹ́rù. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo sọ pé wàá jáde. Ẹnìkan kì í pohùn má gogo lẹ́nu, wàá jáde. Wàá jáde. Sunday Adéyẹmọ Ìgbòho, kò sí ẹni tó lè parawọ ẹ, kò sẹ́ni tó lè fọwọ́ bo ògo ẹ, kò sẹ́ni tó lè pa ohùn mọ́ ẹ lẹ́nu. Bí èèyàn bá ti fi ọkọ́ lé ohun èlò ìtúlẹ̀ kì í tún bojú wẹ̀yìn mọ́. Sunday Adéyẹmọ, níwọ̀n ìgbà tó tiẹ̀ ti sọ jáde lẹ́nu pé you are coming, mo gbé kúdòsì fún ẹ. Ipe lótìtọ́ mo pè ẹ́ ní adùnbárìn má bẹ̀rù. Sunday Adéyẹmọ, mo rántí ọjọ́ tí àwọn ọlọ́pàá pè wá. Ọ̀gá wọn pátápátá ní the whole state. Ó gbé nọ́mbà mi, ó pè é, mi mọ̀ bí tó ti rí nọ́mbà mi. Ó ní hello Mr. Ọmọlúkà, adẹ̀ ń bẹ̀ yín kẹ́ ẹ yọjú sí wa ẹ̀ẹ́dẹ̀ jẹ́. Ẹ̀rù ń bà mí, mo ní hehehe kó má lọ jẹ́ pé àwọn arábí fẹ́ tì wá mọ́lé. Mo wá wò títí mo níbi tó bá lé là ń bọ́kùnrin. Mo gbé fóònù, mo pè ẹ́ olóyè. Ó wá sọ̀rọ̀ kọ́njọ́ yẹn
ọ̀rọ̀ yẹn tọ́ọ̀ṣì mi mo dẹ̀ dì mú. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho, adùnbárìn má bẹ̀rù ni ẹ lóòótọ́. Ọlọ́run ló jẹ́ bẹ́ẹ̀, ṣùgbọ́n Ọlọ́run ti fi sí ẹ lára. Ó ní Ọmọlúkà, ṣẹ́rù ń bà ẹ́ ni, ṣó pààyàn ni, ṣó jalè ni, ṣó fọ́lé ni, gbéra kó lọ bẹ̀. Tó bá débẹ̀ sọ fún ẹ pé Ìgbòho ló ní kó wá. Ó wá dàbẹ̀ nípa agbára wá gùn mí, ọwọ́ mi wá ṣe bí eléyìí. Èmi náà wá múra, mo ní yes, àjọ máa tátán lé ní. Mo kó àwọn díẹ̀ dání, ó yá let's go. Kí ni mo fẹ́ mú jáde ni wípé leader mi á ní àwọn Ọmọlúkà ẹ má lọ o. Aṣíwájú mi á sọ á ní má lọ Ọmọlúkà, ẹ ní sùúrù, ẹ pè wọ́n pé kí náà fẹ́, ẹ ṣe báyìí. Ṣùgbọ́n ó ní ká lọ, ó dẹ̀ fi wá lọ́kàn balẹ̀, adẹ̀ lọ adé. Pẹ̀lú gbogbo eléyìí tó ṣẹlẹ̀ yìí, a lot of calls, eléyìí á pè ẹ́, má tí ì lọlé o, oríṣiríṣi call èmi gan ti gbà, ẹ sọ fún Sunday kó ṣọ́ra ẹ̀, kó má tí ì lọ, kó má ṣe, kó forí pamọ́, kó ṣe, orí wo là ń fi pamọ́ ẹ̀yìn èèyàn. À ń ja ìjà yìí lọ àti ìbádébi kankan ẹnikẹ́ni kan forí pamọ́. Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá, adùnbárìn má bẹ̀rù yẹn. Ṣé rí Ọlọ́run dẹ̀ sọ wípé ẹ̀yin olódodo lòun á máa dúró sí. Orí òtítọ́ ló dúró lé, mi ò wá láti kí ṣe pé bóyá mo wá pé kí n yìn ẹ́ torí pé òkúkú mọ̀, mi ò mọ̀ bóyá orí bí prógrámù mi wò tàbí òríwò bó dẹ̀ ríwò náà déédéé ni ìwọ kọ́ mò ń ṣe fún. Mo fẹ́ káwọn èèyàn mọ̀ ní wípé ẹ̀yin tẹ́ ẹ̀ náà advice ẹ̀ ó má wàá má ṣe ìrọ̀lẹ́ pa á jáde. Kò sí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti mọ̀ pé ìjà òmìnira ò kì í ṣe ń tó rọrùn. Ẹ má jẹ́ òun fúnra ẹ̀ mọ̀. Just looking at him as if this guy is not educated. He knows much about what we call freedom fighting. Ìtàn pé èèyàn jíjà òmìnira ó mọ̀ dáadáa. Lára àwọn ìdojúkọ tá a máa rí bẹ́ẹ̀ lòun ti dojúkọ yẹn. Ẹ má jẹ́ kí yẹn jẹ́ tuntun. Anybody ló lè encounter ẹ̀. Torí pé wọ́n tì mọ́lé ó lo kìíní kan. Ó tó Nelson Mandela tó lo 27 years ní ẹ̀yìn èèyàn mi. Ẹ̀ẹ́dẹ̀rọ ẹ̀ wá ní ká jókòó. We will not jókòó, a máa dìde. As a matter of fact, àwa máa jáde lẹ́kùnrẹ́rẹ́. Ẹ̀rù kì í bodò. Ẹnikẹ́ni dènà mọ́dò o. Àìlẹ́ fẹ́ blọ́ọ̀kù odò. Àwa bí gbàjá, àrí bí gbàjáde ní sá. Àríwé ẹ̀ á jáde ní. Ẹnikẹ́ni dènà odò o. Sunday ọmọ Adéyẹmọ, èmi ń sọ fún ẹ pé àwọn tó láyé wà lẹ́yìn ẹ o. Pẹ̀lú eléyìí tó ṣe yìí, pẹ̀lú tí mo bá tó sọ yìí, Ìgbòho ṣá, àwọn tó ní ayé wọ́n wà lẹ́yìn ẹ, àwọn tó nílẹ̀ wọ́n wà lẹ́yìn ẹ, àwọn tó lọ́run wọ́n dúró tì ẹ́, àwọn abiyamọ ayé, abiyamọ ọ̀run, orí àti ìṣẹ̀dá àwọn tí wọ́n ti fìyà jẹ láìpẹ́ ọjọ́ tó ti dolóògbé, orí àti ìṣẹ̀dá àwọn tí wọ́n ti kidnap tó ń fipá bá sùn tó ń fipá bà tiwọn jẹ́, ìṣẹ̀dá wọn wà lẹ́yìn ẹ̀ ọmọ Adéyẹmọ àti gbogbo àwa tá à ń tẹ̀lé yìí. Àwa ti ṣetán, ẹ wojú Ọmọlúkà dáadáa, èyí tẹ́ ẹ ń wò, èmi ò rányàn o, èyí tẹ́ ẹ ní wọ́rí orí Facebook ni mi, ẹ wá tọ́ mi ìwà mọ̀ bóyá Facebook ni mi tàbí mi ò ṣe ti Facebook, kò ní dáa fún yín. Kò sí tí mo ní, ṣùgbọ́n tí bá kásámù fún ẹ wàá lọ ni, wàá parẹ́ ni. Olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Májàsọ́lá, owó bàbá dami, má bẹ̀rù, má fọ̀yà, má ṣojọ́. Àwọn tó nílẹ̀, àwọn alálẹ̀ ilẹ̀ yìí wọ́n dúró tì ẹ́. Àmọ̀ràn tí mo fẹ́ fún ẹ nìyẹn aláyé mi. Ẹni tó bá ní kó kú ọ̀run làálàá ni, ó sàn kó má rò. Gbénga Adébóyè ó ní ẹyin forí sàpáta ọ̀ràn, àpáta forí sẹ́yìn ọ̀ràn. Wọ́n ti di àpáta, bó jẹ́ ẹyin ló forí sọ àparẹ́ ni, bó jẹ́ ìwọ ló forí sọ ẹyin píparẹ́ náà ni. Kò sí nǹkan fẹ́ fi ẹ́ ṣe. Wàá jáde o. Ìjà yìí àjàṣẹ́gun ló jẹ́. Ẹ má jẹ́ kí ẹ̀rù bà ọmọ anybody. Àwọn tó ń ríran tọ́lọ́run fi àlá ńlá. Mo wo fídíò bàbá yẹn lẹ́ni tó lálẹ́kìtì. Oh God. Tóun àwọn tí èmi ti tóun ṣe ń rí tó ṣe lálàárí 20 years lèmi ti láàlárí tí mo ti rí ipe tó fẹ́ ṣẹlẹ̀ rí. Tí n bá ń sọ̀rọ̀ ó yẹ ẹ̀yin tẹ́ bá súnmọ́ mi níwọ̀nba díẹ̀,
I won't exaggerate. Mi in exaggerate, màá sọ reality fún yín. Ìdí tí mi ò ṣe fẹ́ sọ̀rọ̀, àwọn klọ́ọ̀sì kan wà nínú àwọn àlá mi yẹn tí mo mọ̀ fi pẹnu mọ́ tí mi ò fi sọ̀rọ̀ jáde. Mi ò dédé, mo fi sọ fún àwọn èèyàn pé kò sẹ́ni tó pè mí wá, mi dédé bára mi bẹ̀, Ọlọ́run ni. Àwọn tí mo ti rí, tèmi bá jáde tí n bá sọ, ẹlòmíì ò ní lè sùn. And ọ̀nà wo la tún fẹ́ fi jẹ́ kọ́ kéèyàn mọ̀ wípé Ọlọ́run fẹ́ràn ìran Yorùbá? Kò sí, gbogbo wa lọ́lọ́run fi ìran yìí hàn tó fi hàn wá. Wo ohun tó fẹ́ ṣẹlẹ̀, wo ohun tó fẹ́ ṣẹlẹ̀, ìwọ náà wò, pásítọ̀ á rí, ẹni tí ò pásítọ̀ á rí, oníṣègùn á rí, àwọn ọlọ́pẹ̀lẹ̀ wọ́n gbé fásọ́lẹ̀ wọ́n á rí, ẹlòmíì á sùn, Ọlọ́run á fi hàn. Ọgbọ́nrígbọ̀ ọ̀nà lọ́lọ́run ti ń fi ọ̀rọ̀ yìí hàn wá, ṣùgbọ́n kò jọ wá lójú, kò àkásí. Àkásí. So therefore, gbogbo nǹkan tó ní kálukú bá lálàá tó bá rí, Ọlọ́run fi hàn wá ni pé this is what is coming to happen to us. Tí ẹ bá ṣe báyìí, tẹ́ ẹ bá múra báyìí, nǹkan báyìí ló ń bọ̀. Ṣùgbọ́n kí ni kan lèmi kàn fẹ́ kẹ́ mọ̀ ní pé nínú gbogbo ìran tọ́lọ́run fi hàn mí, nǹkan kan ni mo máa ń rí. Ayọ̀ ló máa ń gbẹ̀yìn ẹ̀. Ẹ rí i pé ìgbà kan wà tí mo lọ́ra láti sọ̀rọ̀ sáwọn ọba aláyé, àwọn ọba aládé. Mo máa ń lọ́ra láti sọ̀rọ̀ sáwọn ọba. Ìdí ni wípé ọjọ́ kan tọ́lọ́run dídì gbé ìṣípayá àwọn ọba yẹn wá fún mi, tó fi ìran wọn hàn mí. Ṣé ẹ rí ìjà tó wà ńlẹ̀ yìí? Àwọn ọba ló máa lead ẹ̀, ẹ lọ kọ̀rọ̀ mi sílẹ̀. Today is 3rd day of May 2022. Ọmọlúkà ni mò ń jẹ́, ẹ kọ́ lẹ̀. Ọba máa gbébọn. Ọlọ́run ti fi hàn mí, mo ti rí, ó wà lára tí mo ṣe ń lọ́ra. Ṣùgbọ́n mo kàn ń wò ó pé at least ó yẹ ká tiẹ̀ sì rí nínú wọn, tá tiẹ̀ máa sọ̀rọ̀. Tá tiẹ̀ sọ̀rọ̀ jáde pé no, ìtẹ́ ìṣe fáwọn ènìyàn mi, inú mi ò dùn. Òun ló ṣe dàbẹ́ ni pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà mo máa ń lose láti lè sọ̀rọ̀ díẹ̀ sí àwọn ọba yẹn. Kò wù mí. Jẹ́ kí ìyẹn dúró bẹ́ẹ̀. Ìmọ̀ọ́ta Adòfojàre ewé àjù ìyá Ọlámilékan Zoro. Ìmọ̀ọ́ta ti da sàn. Màámi Fúnkẹ́ Bello. Abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Kò ní bàjẹ́ fún yín màámi. Ẹ ṣeun, ẹ kú àdúró tì mí gbogbo ìgbà. Àdúrà olódodo a máa ṣiṣẹ́ agbára. Èmi ti rí àwọn ọba máa lídì ìjà tó ń bọ̀ yìí. Eléyìí sọ̀rọ̀ pé à ń dẹ́rù bàyín mọ́ o, ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá ń rí mi wò. Tẹ́ ẹ bá mọ̀, ẹ lọ mọ̀ wípé ogun ń bọ̀, ẹ lọ mọ̀. Ẹni bá ń tàn yín káàkiri ní sẹ́gun kan ní síjà, òótọ́ là ń gbàdúrà kó má sí. Mo dẹ̀ máa ń sọ fún yín, tẹ́ bá rò yín pé mo kàn ń sọ tàbí mo fẹ́ fi dá wàhálà alẹ̀. Bàbá tèmi já Biafra wọ̀, ó pàtàn fún mi o. Ìtàn tó pa fún mi wà lára tó dẹ́rù bà mí tí mi ò ṣe sójà o. By now, ó yẹ kí n jẹ́ lieutenant colonel ní Nàìjíríà mi. Yes! Torí ìwé ẹ̀dẹ́ direct ni mo ní dáàdì mi ò ṣe, mo sá lọ ni. Mo ferege ni. Ẹ fẹ́ pa mí. Láì mọ̀ pé mo sì ń bọ̀ wá ṣe eléyìí tó sójà tó ju sójà mo sì ń bọ̀ wá ṣe. Mo sá lọ, mo ní mi ò ṣe, dáàdì mi ò fẹ́ pa mí. Ntójú tiẹ̀ rí, ó fẹ́ kójú tèmi náà rí. Mo máa ń tán pè lógun. Ó yé mi. Ẹ bá rò pé mò ń gbàdúrà ẹ̀. Ṣùgbọ́n mò ń sọ reality fún yín. Àwa lásán pa àfẹ́ ogun. Àwọn tó fẹ́ bá yín jagun ti ṣetán, wọ́n á dẹ̀ carry out ẹ̀. Mi ì sọ láti dẹ́rù bàyí, bàbá tó lálàá tó sọ jáde tó sọ láti dẹ́rù. Nítorí ló bá òun fúnra ẹlẹ́rù tó fi ké síta. Tí ajá bá rí, tájá máa gbó sí. Òun làgùtàn rí tó fi ń wò bọ̀. Òun lọ̀rọ̀ tèmi. Tèmi bá sọ tèmi ń rí fún yín, ẹ̀rù á bá ọ̀pọ̀lọpọ̀ yín, ẹ̀ ní lè jòkó, ẹ̀ ní lè sùn. Ẹ̀ ní lè jòkó. Mo mọ tán pè lógun. Ẹni tí ò rà á máa sun, ẹni tí ò gbé á máa jẹyà, aláìsàn á máa bá lọ. Mo mọ̀ ó yé mi. Ebi á máa pa àwọn èèyàn, àìsàn á máa kọlù ọ̀pọ̀lọpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ò ní rómi mu débi tí wọ́n ti fẹ́ jẹ. Ó yé mi. Mi gbàdúrà ẹ̀, ẹ̀bẹ̀ mi sọ́lọ́run pé kó bá wa ré kúrò, kó jẹ́ kàlàáfíà jọba.
ṣùgbọ́n àwọn tí wọ́n pinnu ogun pẹ̀lú yín ṣé wọ́n ti sọ fún yín báwọn ọba yín jagun mọ́ ni ogun tó ti ń plan more than 100 years látàyè Ottoman Dan Fodio náà ti ń plan yẹn. Ottoman Dan Fodio kú, ẹni tó fi lé lọ́wọ́ gbìyànjú kò rí ṣe, èyí tó tẹ̀lé gbìyànjú kò rí ṣe, títí tó ṣe ti wá decide pé àwọn gbọ́dọ̀ carry out this project wọn yìí, which is project reclaimed all the lands in Nigeria. Mo dẹ̀ sọ fáwọn country tó wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ kò yé yín ní Benin Republic kò yé yín ẹ̀jẹ̀ bá gbọ́ Benin bá mi túmọ̀ bí tí mo ẹgẹ́ bí tí mo sọ yìí kẹ́ bá mi túmọ̀ ẹ̀sẹ̀ de Benin sí French kẹ́ ẹ bá mi send ẹ̀ sí wọn yìí pé àwọn Fúlàní tẹ́ ẹ bá lajú yín lẹ̀ tán bá sọ̀ sí ìdìtàn wọlé Yorùbá tán take over ẹ̀ dọ́gbọ́n bá ń ṣe Fúlàní ilẹ̀ yín ò save wọn bọ̀ wá gbàtọ̀dọ̀ yín because ìgbàgbọ́ wọn ni pé gbogbo ilẹ̀ àwọn ló ní ó ẹ̀ tí ì rí kankan ẹ bá mi sọ fún wọn bẹ́ẹ̀ kọ́mọ̀ gbogbo ẹ̀yin orílẹ̀-èdè tẹ́ sọ̀rọ̀ di ilẹ̀ Yorùbá àánú ṣe bí fún yín ẹ̀ mọ́ tó ń bọ̀. tẹ́ ẹ bá mọ́ tó ń rébọ̀ kirikiri ẹ múra kirikiri so ẹ jẹ́ kí yẹn dúró bẹ́ẹ̀. Now let's go back to the issue. Kí ló jẹ́ plan C? Àwọn tó bá ń sọ̀rọ̀ plan C plan B àwọn aláìní nǹkan ṣe ni. I am sorry if it looks like an insult to you. Ẹ̀yin tọ́rọ̀ bá kàn. Ẹ ní nǹkan ṣe. Mind you, my people, there is no any other plan. There is only one plan. And that plan is how Yoruba land will be out of Nigeria without participating in any election or essence or whatever. Ẹ̀yin tẹ́ ń ronú plan C, plan B yín ẹ mọ̀ ẹ jẹ́ ká support Tinubu kó ṣe president Tinubu á pín Nàìjíríà plan B yín nìyẹn ọ̀ ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ ká mú candidate kan kó lọ contest mo lè fi anything tí mo ní láyé búra ẹ̀ fún yín wípé anybody ọmọ Yorùbá tó bá jẹ́ president tó débẹ̀ yẹn máa guarantee yín wípé ẹkúnlẹ̀ yín Yorùbá máa sun kò ní ṣe abẹ́rẹ́ báyìí kò ní ṣe fún yín mo sọ fún yín ní reality ni àbí kì í ṣe constitution tó ń lò yìí náà lálò kì í ṣòun lásọ pé òun ò ṣe constitution lásọ fún pé òun ò lè ṣe kò dẹ̀ ní lè change constitution ibi tó ti lè change constitution National Assembly ni àwọn mélòó ló dẹ̀ pọ̀ jù nù National Assembly àwọn north ni àwọn Hausa they carry the majority wọ́n á sì rán máa lè nílẹ̀ Yorùbá táwọn Hausa yẹn gà tún rà mọ́ra tí wọ́n gbowó ńlá fún wọn rà ká fún wọn ní support wọ́n á rán máa lè lára ọmọ Ìgbò tí wọ́n kó mọ́ra tá fún wọn ní support moreover àti Ìgbò àti Yorùbá tẹ bá ní kẹ́ẹ̀tì ẹ̀ wá papọ̀ ẹ̀ tó wọn ẹ̀ tó not ní National Assembly ẹ̀ tó wọn lọ́wọ́ ẹ̀yin tẹ bá mọ tí mò ń sọ ẹ máa já mi náà pé mo parọ́ ẹ̀ tó wọn ẹ mọ̀ náà bá bá jẹ́ governors forum náà ti fẹ́ debate ẹ̀ tó wọn ẹ̀yin ní gómìnà mẹ́fà péré south south ní 5 south east ní 6 ẹ̀rọ papọ̀ ó jẹ́ 17 àwọn ní 19 wọ́n jù yín lọ kílẹ̀ ńlé tó bá jọ̀rọ̀ bíi mínísítà àwọn ní ministerial appointment jù yín lọ nílẹ̀ Yorùbá minister for state náà kó fún gbogbo yín state kan tàbí méjì péré ló gba federal original minister gbogbo state tó kù minister for state assistant minister náà fún yín so tó bá jọ̀rọ̀ minister dé in terms of number and portfolio wọ́n jù yín lọ kílẹ̀ ń dààmú ara yín fún ọgbọ́n wo lẹ fẹ́ dá tẹ́ fẹ́ fi change the constitution tó bá di president tán wà ló veto power fáwọn wo àá ṣe gbowó jọ wọ́n lójú tó bẹ́ẹ̀ àá ṣe Yorùbá owó kò sí tó fẹ́ fi ra àwọn owó òjò àwọn lójú ìran wọn jọ wọ́n lójú ju owó lọ wọ́n value ìran wọn wọ́n value ẹ̀yà wọn ju owó kówó lọ owó wo ló fẹ́ gbé fún wọn ló fẹ́ fi ra wọn ẹ má tọrọ ayé jẹ kò sí plan B kankan níbì kan ọ̀rọ̀ náà dàbí ọ̀rọ̀ bàbá Akíntóyè ni Professor Banji Akíntóyè the Alana one of Yoruba land. Oh my God. Babani, Yoruba Nation is not the best way. It's the only way. And that is the fact. That's okay, the best way. That means that there is other option. There is other option. That's okay, best. I mean there will be better one. There will be good one. But there is no good, no better, no best.
The only solution is Yoruba Nation, and that is the only way. Ẹ má jà tanra wa jẹ. Ẹ̀yin olóríire tẹ́ ń wò mí ní YouTube ẹ pín. God will bless you. Yànfún yànfún. Ọlọ́run á pọ́n yín lé fún mi. Ẹ bá mi pín. Ṣé ẹ understand? Tẹ́ ẹ bá wo bí nǹkan dẹ̀ ṣe ń lọ yìí, ẹ mọ̀ yìí pé lọ́jọ́ kú ọ̀gá Benin Republic does not sleep like Nigeria. We are not here to argue. Ẹ lọ sí mi yín. Ṣé Benin Republic bó ṣe wà yẹn tó bá yẹ pé ká kọ on neutral ground, mi ò fi ta àbùkù Benin, mi ò kì í ṣe pé mo fi ta àbùkù wọn. Benin Republic ò tó Ọ̀yọ́ state, wọn ò tó Ọ̀yọ́ state in population, in resources, wọn ò tó Ọ̀yọ́. When it comes to resources, wọn ò tó Ondo state in terms of resources. What are we talking? Tí àwọn wọ̀nyẹn bá lè wọ ilẹ̀ Yorùbá, already they have take, wọ́n ti gba Èkó. Ẹ má jẹ́ kí n tàn, Èkó ò sí lọ́wọ́ Yorùbá. Òun ló ṣe ń dùn mí fún Tinubu àtàwọn tẹ́jọ́ ń ṣe ìjọba Èkó. Àánú yìí ṣe mí lọ́pọ̀lọpọ̀. Tinubu, Sanwó, Àǹbọ̀, Fáṣọlá, Fáfúnwá, Fábọ̀dé, Èkó Àkété, Balógun Èkó. Gbogbo yín pátápátá tẹ́ ẹ bá mọ̀ Lagos state no dey una hand again. Ọwọ́ àwọn méjì ló wà. Ó wà lọ́wọ́ Fúlàní, ó wà lọ́wọ́ Ìgbò. Àwọn méjèèjì náà wọ́n máa fa Èkó yẹn báyìí, wọ́n máa já mọ́ra wọn lọ́wọ́ ni. Kò lè yé yín. Ìyẹn làwọn akẹ́tọ̀tọ̀ sí tẹ̀yìn rò pé ṣe lẹ́nu ti wá rún ẹni agbẹnu ń sọ̀hún. N tójú mi rí tí mo bá sọ fún yín, ẹ mọ̀ pé nǹkan ti kán. Ọ̀rọ̀ àwọn màmá mi kan ti gbà mí, wọ́n ní kí n má máa sọ bẹ́ẹ̀ mọ́. Kò dẹ̀ dídẹ̀ ṣe pé mo fi ń ṣe pé mo kàn gbìyànjú àti jẹ́ kí ẹ understand bó ṣe ń lọ ni. Ẹ wo bàbá tó lóun lálàá, àlá ló lá o, kò rí kankan o. Kò rí anything o, àlá ni o, àlá. Tó bá wá rí ní reality ńkọ́? Ọ̀tá ẹ̀ ayáwèrè ni. Ọ̀tá wọn ni mo sọ o, wọ́n fẹ́ yáwèrè. Oh God. Benin, tẹ́ ẹ bá sùn, wọ́n á wọ Benin, wọ́n á wọ inú palace yín, wọ́n á wọ presidential villa yín, wọ́n á take over Ìjẹ̀bú sí tẹ́ máa ṣe. Agbára tó bá ti lè take over ibi. Ẹ bá ti plan ìtàn kò lè yẹ yìí. Ẹ̀yin mọ bó ṣe ń lọ ni. Gbogbo plan ìtàn ti perfect. Bọ́n ti fẹ́ take over, tó máa kó aṣọ àmì sọ́rùn tí wọ́n á dẹ̀ wá sọ̀rọ̀, wọ́n á dẹ̀ take over. Ẹ rí ẹ mọ ṣẹ́yìn ẹ̀yin kílẹ̀ jẹ́ fi kílẹ̀ fún àwọn pípù yìí pè náà. Kílẹ̀ fi wọ́n pè náà. Àwọn pé wọn ò jẹ́ anything tó bá yẹ pé Yorùbá unite táwọn leaders wá dìde ni wọ́n they are nothing. Wọn ò tó bẹ́ẹ̀ àyàláyálá kú bá bá láwọn ò lè fèsì Yorùbá. Ṣùgbọ́n àwọn leader wa tó yẹ kó dìde fún wa ká wọ ẹ̀yìn ká rí wọn. Àwọn èèyàn náà sùn àsùnpara ìtàn sùn tẹ́tẹ́rẹ́. Ìjà mo fẹ́ ṣe president náà ń jà kiri. Ẹni tó lówó jù yín tó ní gbogbo nǹkan jù yín ó dùn wọ́n pàdánù. Eléyìí tó bá débẹ̀ ọwọ́ wa ò ní ká jẹ́ ká yanjú ẹ̀. Wọ́n yanjú ẹ̀ wọ́n pa, kí ló ti bẹ̀ jáde? Ariwo lásán lẹ pa. Àtẹ̀yìn àtàriwo yín kí ló wá kílẹ̀ mú bọ̀ bẹ́ẹ̀. Oh my God. Àánú mà ṣe mí o. Fúlàní. Wọ́n ti perfect iṣẹ́ wọn, wọ́n ti fẹ́ carry out ẹ̀. Wọ́n ra aṣọ army, aṣọ general wà lára wọn. Ẹ discover lára wọn á gbé aṣọ general wọ̀. Á dẹ̀ claim pé general lòun. Sójà ọmọ Yorùbá á tún bẹ́rí fún. Á bẹ́rí fún Boko Haram. Oh God. Ẹ mọ kinní kankan. Ẹ lọ béèrè lọ́wọ́ Afghanistan ìtútàn pa ń bẹ̀. Wọ́n dàbí joke ni, like joke. Wọ́n wọlé sínú gọ́ọ̀mẹ̀ntì, wọ́n dẹ̀ wọlé tán. Boko Haram wọ ibi tó ti ń train army, Nigerian Defence Academy, wọ́n wọ bẹ̀, wọ́n pa sójà, wọ́n kó sójà nígbèkùn. Ẹni kí ni wọ́n jẹ́? Ẹ lọ sùn. Tó bá ṣe wípé àwọn tó pera wọn níjọba ò lọ́wọ́ sí, báwo náà ṣe lè succeed irú ẹ̀? Mi gbọ́ rí. Ibi tó ti train àwọn sójà. Wọ́n wọ bẹ̀, wọ́n dẹ̀ lọ scot free. Ẹ wá níjọba kan mọ̀ sí. Ẹ sùn síbẹ̀ kẹ́ máa wòran. A sọ nǹkan fún yín ẹni wọn ò lè wọ Benin kan lọ scot. Ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ? Wọ́n wọ Benin, wọ́n pa president yìí àpá. Wọ́n pa wọ́n jù sínú ṣaka. Wọ́n kó yín tán rẹ́wúrẹ́wú. Orí ọ̀fẹ́ tẹ̀ ń jẹ orí ọ̀fẹ́ ilẹ̀ Yorùbá lẹ sì ń jẹ ní Benin bẹ́ẹ̀. Ẹ lọ sùn jọ. Ta bá ń sọ̀rọ̀ ẹ máa sọ pé kinní kan. Ta ló sọ bẹ́ẹ̀ fún yín? Ilẹ̀ Yorùbá tó ti rí gbà ní ẹ ṣe free ní Benin. Ẹ jẹ́ kán wọ bí iná. Ẹ mọ̀ pé yes wọ́n á gbà yín.
ṣùgbọ́n ọlọ́run ò lè fún wọn ṣe, àwa gan ò ní gbà fún wọn, àtàtàn ni. Olóyè Ìgbòho fi sọ pé no going back, tí mo ṣe ń gbé kúdòsù fún pé ọkùnrin ni, akọni ni, adùnbárìn má bẹ̀rù. Ẹ lè rí ilẹ̀ ilé ìgbà o, àwa lọ́lọ́run jogún ẹ̀ fún, kì í ṣe ẹ̀yin. Obì aláwẹ̀ mẹ́ta kò yẹ kó dìjà fọmọ ìyá mẹ́ta, ọlọ́run ti pín fúnra ẹ̀. Kí ló dé? Ọlọ́run ti pín, bàbá ti obì aláwẹ̀ mẹ́ta bá ti ṣí sílẹ̀, ó yá mú tiẹ̀ ló bá tán. Ibi tó ní kálukú dì mú, àwa ti di apá kan mú, apá táwa dì mú la wà nú ẹ̀yìn, apá táwọn Ìgbò dì mú òun náà wà nú ẹ̀, apá tẹ̀yìn dì mú lẹ̀ wà bẹ́ẹ̀, kí lẹ fẹ́ para yín kú sí? Ẹ lè rí eléyìí gbà. Ẹ dìde kẹ múra. Brọ́dà wa kan pè mí lánàá ní kí n jẹ́ ká ní second plan, ká ní plan B, ká ní plan kìíní kan, ká support Tinubu á pín Nàìjíríà. Oh God, mo ṣáà jẹ́ kó to ẹjọ́ ẹ̀ tán, mo bú sẹ́yìn. Pẹ̀lẹ́ bọ̀dá, òye ẹ̀ ìbáṣepọ̀ yí ẹni mo bá mọ̀ pé ẹni tí wọ́n pariwo pé kán support gan, ẹ̀mí ẹ̀ kan láyé, ẹ̀mí ẹ̀ kan lọ́run ni. Oh God. Rẹ́rẹ́ fẹ́rún, mo sọ fún rẹ́rẹ́ ó fẹ́rún, mi ò sọ ilé láti dẹ́rù bàyí, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé tó fẹ́ ṣẹlẹ̀ náà ẹ̀yin lẹ́lẹ́ẹ̀fẹ́. Ẹ mọ policy kan táwọn people yìí ní, vision or mission tí wọ́n ní ni wípé ilẹ̀ yìí tí wọ́n ní àwọn fẹ́ gbà á. Ó wá kù sọ́wọ́ ẹ, ó kù sọ́wọ́ ẹ láti sọ fún wọn pé lóòótọ́ o, ilẹ̀ yìí o tí wọ́n ní tàbí tiẹ̀ ni. Èmi ń jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ilẹ̀ Yorùbá ilẹ̀ tèmi ni, èmi ni mo ní, èmi lọ́lọ́run jogún ẹ̀ fún, àti àwọn ẹbí mi àtàwọn ọmọ mi tó bọ̀ lọ́lọ́run jogún ẹ̀ fún, àti wá tó jójúlówó ọmọ Yorùbá. Ó wá kù sọ́wọ́ ẹ kó sùn tẹ́tẹ́rẹ́. Ó sọ fún yín sí i, ẹ kígbe, shout out and let people know that this Yoruba land belongs to you, belongs to your children unborn, and it belongs to me too. Mi ìṣú àpẹ mọ bó ṣe ń lọ ni, ẹ ti múra gírí. Ẹ ti múra. Màmá mi Fúnkẹ́ Bello, ebi lẹ́tà tẹ sẹ́ǹdì mi, ẹ̀yin mọ tẹ́tí tèmi ń gbọ́ ni. Ẹ mọ tẹ́tí ń gbọ́ ni. Mo ti sọ ṣáájú, ìntàgùtàn rí tó ṣe báyìí. Tọ́bọ̀ tí ajá bá rí, ó máa gbókú ni. Agbókú. Ẹ̀bẹ̀ tèmi kàn bẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ni wípé ẹ má sùn àsùnpara, ẹ má sàsùnpìyè, ẹ jí. Ẹ rí pé mò ń tẹnu mọ́ gbogbo ìgbà, mo ní ààyè ò gbà mí, mi bá àwọn àṣírí pọ̀, mi fẹ́ máa sọ mọ́, ààyè ò gbà mí. Àwọn kan mi wà tí ẹ bá sọ, wọ́n máa give order ní kẹ́ lọ gbé wá, bó tẹ́ pé wọ́n kàn ṣe lásán náà ni hàn lè rí gbé. Ṣé títóbi mi náà ṣe rí mi gbé náà látijọ́ ẹni? Kóun ní gbé mi náà ni, torí pé mo lọ́lọ́run, àwọn ò ní, èmi ní. Ọlọ́run mi dẹ̀ ṣọ́ mi lọ́sàn-án lóru. Ọlọ́run mi máa ṣọ́ mi, oúnjẹ mi rẹ bọ́ mi yóò, omi iye sọ́kàn mi, kọ́kàn mi jẹ́ orísun rẹ bàbá. Ọlọ́run mi mo ké pè ọ́, máa jẹ́ kéṣù yá mi lò, ṣàmà tọ́ mi, ṣàmà kọ́ mi, kémi máa ṣẹ̀ sófin rẹ̀. Yé Ọlọ́run ààbò, ṣàbò lórí mi o. Yé Ọlọ́run ààbò, ṣàbò lórí mi yé. Ọlọ́run ààbò, ṣàbò lórí mi o. Ọlọ́run ààbò, ṣàbò. Wọ́n á máa wá náà rírí náà ni ẹ máa ṣe mi yín, ẹ fi ìyẹn lẹ̀. Ó yé Ọlọ́run, mi ìṣògùn, mi ìwọlé oníṣègùn, ìrìn mi délé oníṣègùn bí mo ṣe sọ fáwọn oníṣẹ̀ṣe wa, ẹ papọ̀, ẹ dìde, ẹ ṣe òní. Ọlọ́run ni mo gbẹ́kẹ̀lé,
Ọlọ́run ni mo gbẹ́kẹ̀lé, má jẹ́ kójú kò tì mí. Ìwọ ni mo gbẹ́kẹ̀lé, mú gbàgbọ́ mi dúró, mú gbàgbọ́ mi dúró, mú gbàgbọ́ mi dúró. Nínú rẹ̀ láyọ̀ mi wà ó bàbá, mú gbàgbọ́ mi dúró. Ọlọ́run ni mo gbẹ́kẹ̀lé, òun la gbẹ́kẹ̀lé mi, òun làbò mi, òun ni àpáta mi, òun lògùn mi, òun ni gbogbo ohun tí mò ń sà tí mo fi ń jẹ́ Ọmọlúkà. Ìbá má ṣe òun, àyà ti yọ̀ mí. Ẹ̀yin Kogi, Mr. Sherry, ọjọ́ tá a lọ Kogi bá a ṣe ń kú, ibi tá a ti ń kúrò tí ò pé 10 minutes wọ́n pè wá, wọ́n náà ṣe gbéyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti gbéyàn o pé ṣáàṣì ń bẹ̀ mọ́ pé àwọn gbọ́ pé a ti kúrò ń bẹ̀. Ojú kò ní tiwa lágbára Ọlọ́run o, mọ́mì mi láṣẹ Olódùmarè. Ẹ jẹ́ fàyè lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ pè wá wọlé, ẹ bẹ̀rẹ̀ sí ní pè. Nọ́mbà òun lẹ ti rí yẹn 07046092484 lẹ́ẹ̀kan sí 07046092484. Ẹ̀yin tẹ́ bá wà ní diaspora tí mo bẹ́ẹ̀ ṣe máa ṣe ẹ rọra fi +234 yẹn sí kẹ́ bẹ̀rẹ̀ sí ní pè wá wọlé bẹ́ẹ̀ yẹn ká máa gba kọ́. Ó yá kó má pẹ́ ẹnìkan jẹ́ sẹ́ndì fídíò kan sí mi ọ̀gán. Mo yẹ fídíò lórí fóònù mi èlò mo fẹ́ fi hàn. Tí ẹ̀dẹ̀ ronú kẹrù mo ló fẹ́ travel out bọ́n bá ti rí ẹ pé Nàìjíríà wọn ò ní grant ẹ wọn ò ní jẹ́ kí wá ní kí ni Ọlọ́run má jà ṣayé wa o, Ọlọ́run má jà sí orílẹ̀-èdè yà má jà sí ibi yà sí ìwọ Ọlọ́run ó lágbára o. Olóò jẹ́ ọmọ Nàìjíríà o ò lè fi Nàìjíríà ń yangàn lẹ́nìwé in the world. Tán bá ti rí ẹ tán rí pálí green ẹ lọ́wọ́ ẹ wọ́n ti fẹ́ wọ́n ti dà wọ́n. No respect, no honor for you. Ṣé ìwọ ló fẹ́ lọ rí díìmù ẹ̀ ni? Ìwọ kọ́ ló bàjẹ́. Ìpìlẹ̀ ló ní fọ́ọ̀n ló wà fọ́ọ̀fì. Ẹ pè. Ẹ jẹ́ ká gba ìpè 070. No. Olúṣẹ́gun Adéwọlé Adébárí. Never will I tell them to be. Kí ló fẹ́ fa ìbẹ̀rù? Ẹ má bẹ̀rù. Èmi kàn ń sọ. Ṣé eléyìí tí mo sọ báyìí ṣé mo dẹ́rù sí yín lọ́kàn ni ẹ̀yin olólùfẹ́ wa? Mi ì dẹ́rù sí yín lọ́kàn. Mo ń sọ fún yín ni wípé kẹ́ ẹ lè múra. Kẹ́ ẹ lè múra ni mo ṣe ń sọ. Mi ì sọ láti dẹ́rù bàbá tó lálàá tó sọ̀rọ̀ jáde ẹ̀ mọ́ tó bó ṣe sọ ni tó bá jẹ́ mi gan ẹ̀ kẹ́ ẹ yọ ọbẹ̀ sí mi. Mi ò sọ̀rọ̀ láti pé kẹ́rù bà yín. Mo ń sọ ni kẹ́ ẹ lè múra sílẹ̀. Ó ń bọ̀ àwọn là ń dẹ́ ń dé. I'm not telling you to be scared. I'm not causing panic. I'm not causing any fear in your mind. Be strong. Gẹ́gẹ́ bí ọmọ ọba ọmọ aládé. Dádì mi ẹ gbóhùn sókè. Ẹ ṣé gan. Ẹ ṣé o. Ẹ ṣé gan. Ẹ máa sọ fún pé plans tó wà nílẹ̀ A to Z is Yoruba Nation now. Kò sí plan kankan bí kan. So àní plan tó wà nìyẹn A to Z. Okay o. Later now. Okay sir, no problem. Oya. Ẹ máa pè. Oya, à ń gbọ́ yín o. Ẹ gbóhùn sókè. Ọmọlúkà, ẹ kúṣẹ́ ìlú o. Bàbá mi kò ní bàjẹ́ fún yín. Nǹkan tí mo fẹ́ sọ lórí nǹkan tí tẹ́tí ń sọ láti ìgbà tí program yìí ti bẹ̀rẹ̀ ni pé níbi tí nǹkan dé nísìnyí tí bàbá Professor Akíntóyè bá ní àní option the only option tó wà ò náà ju pé ká ní Yorùbá Nation tiwa. Irú
irú ibi tí bàbá Ìgbòho wà yẹn nísìnyí tí wọ́n ti gba freedom tọ́lọ́run ti gbà fún wọn àwọn pípù wọ̀nyẹn bí ìgbà tó jẹ́ pé Yorùbá náà ni wọ́n Yorùbá ni bóyá majority bí ò débẹ̀ rí o bóyá majority Benin bóyá fún wọn dẹ̀ ni a certain percentage wọ́n ṣàjẹ́ Yorùbá ilẹ̀ Yorùbá ló extend débẹ̀ kingdom Yorùbá ló extend débẹ̀ nígbà àwọn sì ní army tí ò kì í ṣẹgbẹ́ Nàìjíríà torí pé army ti Nàìjíríà ti dìdàkudà báyìí army tí ò lè kó ẹ̀lì àwọn x-men tí ò lè kó ẹ̀lì àwọn tí wọ́n ń pè ní bandit nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé bí kíní ṣe ń lọ Talon gan ó dàbẹ́ ní kó lágbára láti ó yẹ kó lágbára láti invade Nàìjíríà kó pa gbogbo South West lọ́wọ́ Nàìjíríà because a sì lè work pẹ̀lú àwọn yẹn ju àwọn Fúlàní wọ̀nyí lọ. Mi mọ̀ bóyá gẹ̀ẹ́tì nǹkan tí mò ń sọ. Ó yé mi. So tí tó bá di Karan gidá Talon ó lè invade Nàìjíríà kí Talon gba gbogbo South West yìí mọ́ wọn lọ́wọ́ àwọn France á supply ẹ̀ ní gbogbo nǹkan tó nídìí so arábí tó ti máa tí gbogbo ẹ̀ ti máa dàrú tí gbogbo ẹ̀ tó di gbogbo ẹ̀ ti máa fọ́ mọ́ra wọn nìyẹn because irú nǹkan tó yẹ kó dà mọ́ àwọn wèrè tó wá láti òkè north wọ̀nyẹn nìyẹn àní tó ti train tó ń ṣe train láti Kaduna wọ Niger Republic ẹ dàbẹ̀ ni pé nǹkan tó ń bẹ sọ nìyẹn mi nígbà alákòókò jù. Ẹ ṣé. Ẹ ṣeun. Ó yá ẹ jẹ́ ká gba ìpè kan tàbí méjì sí káràndọ̀. Ó yá. 07046092484 07046092484. Okay. Egypt, South Africa. À ń gbádùn yín o. Hello, ẹ ṣeun o. kò iṣẹ́ takuntakun. Ẹ wo afẹ́ dá sétò ni. Ok, à ń gbọ́ yín sà. Ẹ wo ẹ ti sọ gbogbo Ọlọ́run ní jẹ́ kẹ́ sọ̀rọ̀ tán. Àmì àṣẹ Èdùmàrè. Ṣé mọ àwọn Yorùbá náà àwọn àgbààgbà Yorùbá ó dá mi lójú pé wọ́n ń wo program yìí wọ́n dẹ̀ ń gbọ́ nǹkan tẹ̀ ń sọ. Gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn ó dẹ̀ dá mi lójú pé àwọn gan mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Ìgbà tó bá máa ṣẹlẹ̀ ó máa bára lé ó máa bára oko. Àwa tá wà níta gan ó máa bà wá because gbogbo àná la ní ẹbí but èmi kàn nígbàgbọ́ àsìkò tá a wà yìí àsìkò tó yẹ ká gbáradì ni àsìkò tó yẹ kí Yorùbá kó gbáradì. Ó dẹ̀ yé mi pé Yorùbá tó wà níta àwa tá wà níta Yorùbá tó wà níta tá a bá ní ká máa dá owó ká tẹ máa dá owó lóṣooṣù from now gbogbo Yorùbá tó wà níta ok ká tẹ sọ ká má dá ọkọ̀ gbogbo Yorùbá tó wà níta kí àwọn Yorùbá tó sọ pé a fẹ́ Yorùbá nation o kí gbogbo wa ká jáde táwọn kan bá tẹ̀lé gbójú síta bọ̀ ká jáde pé òkè iye báyìí la fẹ́ máa dá lóṣooṣù ìyẹn àwa Yorùbá tó yẹ pé a fẹ́ Yorùbá nation àwọn tó ń fẹ́ Yorùbá nation tó ní pé Nàìjíríà làwọn fẹ́ kú sí kọ́ má dá sí àwa tá a fẹ́ Yorùbá nation yẹn gangan ká máa dáwó lóṣooṣù owó yẹn ká dá owó yẹn sí àpò kò sí nǹkan tó kàn wá láti nǹkan tí wọ́n fẹ́ fi owó ṣe but owó yẹn kó lọ sí ìlànà lọ́dọ̀ àwọn bàbá Akíntóyè kó gbé àkáǹtì síta tó pé àwọn Yorùbá tó sọ pé àwọn fẹ́ Yorùbá nation o ká máa dáwó sí àkáǹtì yẹn lóṣooṣù nǹkan tó bá wù wọ́n ni kó fowó yẹn ṣe nípa ààbò fún ilẹ̀ Yorùbá so àwọn èèyàn mélòó ló lè sọ pé tá bá mọ̀ pé ó dá lójú lóòótọ́ a fẹ́ Yorùbá nation because ẹ jẹ́ ṣé mọ ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tí owó nǹkan tó máa ṣe ó pọ̀ gidigidi ní nǹkan tó ń ṣẹlẹ̀ yìí because kò sáàbò tí Yorùbá fẹ́ tó lè sọ pé mi sọ pé oògùn ò sí o mi sọ pé oògùn
kò sí nílẹ̀ Yorùbá mi ì sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n ibi tí ọ̀rọ̀ wà ní òní in terms of technology níbi tí a wà ní 21 centuries a need owó ní lílò àwọn tòkè lọ́hùn wọ́n kó gbogbo nǹkan ogun tí pé wọ́n kó wá sí Nàìjíríà báyìí títí wọ́n ní kò sí fún wọn àwọn nǹkan ààbò yẹn kò wúlò fún Yorùbá kò dẹ̀ wúlò fún àwọn Ìgbò àwọn north nìkan ló wúlò fún wọ́n kó wọlé nítorí tiwa ni pé fún ààbò tiwọn ni pé ìgbà táwọn bá máa wọlé sí wa lára kò sí nǹkan tá a fẹ́ ṣe ṣèbáwá ní oògùn ayẹta ṣáwọn ò ní oògùn ayẹta àìmọye Fúlàní tó yẹ kó gbọ́ Yorùbá ju ó gbọ́ Yorùbá tó yẹ kó tó bá sọ Yorùbá gan ọmọ Fúlàní tó ń sọ Yorùbá níbi tèmi wà níbí ó ní àwọn Fúlàní tèmi mọ̀ tó yẹ pé ó kọ Yorùbá náà ń jẹ́ ní tàbí tá a wà tó yẹ pé bọ̀bọ́ yẹn gan ni ò mọ̀ pé Fúlàní gan ni mo mọ̀ pé Fúlàní ó sọ Yorùbá dán mọ́ lẹ́nu ju èmi gan tí mo ń sọ Yorùbá lọ tó dẹ̀ mọ̀ nǹkan nípa àjò pé à ń ṣáájò sára so tó bá ń sọ nípa nǹkan táwọn Yorùbá ní oògùn à ń gbójúlé àwọn Fúlàní náà lóògùn ilẹ̀ Yorùbá náà wọ́n dẹ̀ ti kọ́ oògùn yẹn o ilẹ̀ Yorùbá ni wọ́n mú oògùn yẹn dáadáa wọ́n dẹ̀ mọ ewé náà so ẹ jẹ́ ká oògùn yẹn ká wá pa yẹn sẹ́gbẹ̀ẹ́ tì náà ká tẹ́ máa nípa Yorùbá nation ká má sọ̀rọ̀ sí ọ̀rọ̀ nípa oògùn rárá a ní láti sọ̀rọ̀ fún physical thing because tí ẹ bá ń gbàdúrà tó bá náà fẹ́ gbààwẹ̀ tó bá ní òkè Ọlọ́run aṣọ ẹ gbogbo náà la mọ̀ pé Ọlọ́run ṣọ̀yàn tó bá dẹ̀ ní kó fẹ́ gbààwẹ̀ pé kí àwọn pípù yìí kọ́ máa wọlé wá àní àwẹ̀ ò ní gbà ànádùúrà ò gbà ṣùgbọ́n ìwọ náà wàá gbébọn dání pé òkè pẹ̀lú àwẹ̀ o àti àdúrà o wàá gbébọn dání pé tọ́ta yẹn bá ti ń bọ̀ tó náà gbébọn dání bàtà tí wọ́n bá yí ìbọn tiẹ̀ ní kókó bà lórí ìyẹn ló ń jẹ ìyẹn la sọ pé àdúrà gbà tó bá yí ìbọn yẹn tó bà lórí tó balẹ̀ nà àdúrà ẹ gbà ní. ṣùgbọ́n kẹ́hìn wọn máa gbébọn dání ò ní bọ́ lọ́wọ́ ò ní kankan ó wá ń sọ pé àdúrà tàwé inú ilé tó ti ń gbàdúrà tàwé náà wá ká ẹ mọ́ wá dẹ̀ fún ẹ níbo lórí ó tán àdúrà gbà àdúrà tí wọ́n ló gbà so nǹkan tẹ́ ń sọ yìí ẹ wò Ọlọ́run ní ẹ wò nǹkan tẹ́ ń sọ yìí tí Yorùbá tó bá ṣùọ̀ fún wa pé àwa Yorùbá rẹ́dí lóòótọ́ pé à ń gbáradì fún nǹkan tó ń bọ̀ yìí àwa táwa ń ta kákọ́ bẹ̀rẹ̀ sí ni ká máa dáwó lóṣooṣù a ní láti commit ara wa into this if truly we are interested in this àwọn tó dẹ̀ wà interested wọ́n ní láti show commitment pé okay I were interested because kò sí anybody kò sí ẹnì kankan tó máa sọ pé òun ò rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Nàìjíríà lónìí ká tó sọ pé ilẹ̀ Yorùbá kò dẹ̀ sí anybody kò sí ẹnì kankan tó máa sọ pé òun mọ̀ nǹkan táwọn people yìí nǹkan tó ń dá tó ń ṣe ní gbogbo ilẹ̀ ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà kò sí anybody tó máa sọ pé òun mọ̀ gbogbo aláàrùn la mọ vision wọn la mọ plan wọn in the most powerful strategic position òní àwọn people yìí wà so agbára wo ni Yorùbá ní níbi tá à ń sọ̀rọ̀ sí lónìí agbára náà dà tí Yorùbá ní gbogbo nǹkan ìjagun ó wà lọ́wọ́ wọn so ẹ wo Ọlọ́run má jẹ́ ká sọ̀rọ̀ tán but kọ́tẹ́mi kàn fẹ́ sọ nìyẹn ẹ máa bẹ́ tún ṣò. ẹ ṣe àdúpẹ́ àní lè gbé kọ́ mọ́ àní lè gbé pè mí mọ́ torí ok ẹjẹ́ agbẹ́yọ̀ kan sí kó má dàbí ìgbéraga ẹgbẹ́ òsókè à ń gbọ́ yìí o. hello. ẹ ṣe o. hello ẹ kálẹ́ o. ẹ mà ṣe ẹ kálẹ́ o. bàbá ẹ kúṣẹ́. àdúpẹ́ o. mo máa dúpẹ́ tí mo kọ̀ǹtàtì tí mo rí pèlé ni inú mi máa dùn ọmọ olùkà ẹ ṣe mo dúpẹ́ in fact èmi nìkan mo ń dá dúpẹ́ mo ń dúpẹ́ on behalf of gbogbo Nàìjíríà kò mo ń dúpẹ́ èmi nìkan mo ń dá dúpẹ́ báyìí torí mo ríṣẹ́ dẹ̀ ṣe mo ti send oríṣiríṣi voice mail voice note oríṣiríṣi pé mo wù mí kí n bá yín sọ̀rọ̀ mo ṣe rí yàn láìlálẹ̀ mo wà lucky pé let me just use this medium to talk to you I am so happy with what you are doing ẹ ṣe gan Ọlọ́run àdúró tì yín kò ní sún yín ṣe o àdúrà lèmi kọ́ ọ máa ṣe fún yín torí àwa náà ń ṣe tiwa lábẹ́lẹ̀ à ń ṣe lábẹ́lẹ̀ ọ̀dí kan tí mo pè yín fún lálẹ́ ni pé mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín kí n lè ṣàdúrà fún yín so Ọlọ́run á jẹ́ ó máa ṣe é ṣe fún yín kò ní sún yín kò ní rẹ̀ yín gbogbo nǹkan yín tẹ́ fi sílẹ̀ tẹ́ ń káàkiri nítorí tiwa yìí Ọlọ́run máa bá yín kú tẹ̀ tọ́lọ́run alálẹ̀ àwa bá dúró tì yín á bá dúró ti gbogbo nǹkan yín tẹ́ fi sílẹ̀ ní agbára Ọlọ́run ní regret pé ẹ ṣe lè ẹ dẹ̀ máa jìrì ẹ̀ àjọ máa jìrì ẹ̀ ni
ẹ continue àwa náà wà lẹ́yìn à ń ṣe níwọ̀n bàtà lè ṣe ìwọ̀n bàtà lè ṣe à ń ṣe àdúpẹ́ ẹ ṣe ó dàrọ́ sà. Yes sir. ẹ gbóhùn sókè à ń gbọ́ yín o. ẹ mà kálẹ̀ ẹ kú ètò orúkọ Jésù ọpọlọ yín ò ní dọ́gba. àmín 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 àmín. mo gbà gbà aládùúrà mo ní lórúkọ Jésù ọwọ́ ayé ò ní ká èdè ọ̀tá òsì ní dìín èdè òdẹ ní dìín lórúkọ Jésù. gbogbo iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe òun la rí wọ́n máa lépa yín níbẹ̀ wọn ò ní bá yín lórúkọ Jésù. wẹ́ẹ̀ nípa ètò ti alẹ́ gbogbo ìgbà fẹ́ pé tẹ́ bá ń ṣe ètò ní èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo máa gbogbo tó ń ṣẹlẹ̀ yìí nígbà tí mo wà nílé ìwé ní 1984 nípasẹ̀ arákùnrin kan tó ń jẹ́ ọ̀gá sójà wọ́n wá fẹ́ mo fẹ́ lọ join ní mo wà ní final year mo wà ní class 5 ní 1984 ó ní àṣírí gbogbo bó a ṣe ń ṣe ọ̀gbẹ́ni ẹ̀ ló ní kí n má lọ join ní iṣẹ́ sójà nígbà yẹn tó ń sọ àwọn àṣírí tó ń ṣẹlẹ̀ torí kò sákòókò ṣùgbọ́n ohun tí Ọlọ́run fi yé mi ni pé every 20 years làwọn arábì ni wọ́n ní oríṣiríṣi ni wọ́n ní new plan 1980 òun wọ́n ti tún change plan wọn gbogbo tá a lérò pé a ní tẹ́lẹ̀ tó jẹ́ pé education 1980 ni wọ́n ti bẹ̀rẹ̀ sí change ẹ̀ wọ́n tún rí wípé education wọn tí wọ́n ń kà lọ́hùn kò wá òkè wọ́n tún bẹ̀rẹ̀ sí send ọmọ wọn jáde lọ sí abroad láti lọ kàwé that is why tí a bá ja ìjà yìí kárí wípé kọ́lọ́run gbà fún wa ò lè gbà bẹ̀tẹ̀ Ọlọ́run máa gbà fún wa tábà máa fi rí 5 to 10 years ọmọ Yorùbá kankan ò ní rí ipò kankan ní Nàìjíríà even common councillor a ní rí mú because gbogbo everything yàtọ̀ sí ètò ọ̀sẹ̀ ń ṣe tá a sì ń rí nísìnyí tó jẹ́ physical wọ́n ti perfect iṣẹ́ wọn for the past since Shagari era ni wọ́n ti ń perfect iṣẹ́ wọn bọ̀ ṣùgbọ́n mo mọ̀ wípé wọ́n ti fail ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan tí mo fẹ́ bẹ̀ ẹ má jẹ́ kí a Dáńbálátì àti Tòbáyà láàyè hello. à ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀. hello. à ń gbọ́ yín sẹ́ ẹ máa sọ̀rọ̀ yín lọ. okay sir ẹ má di àgbà Dáńbálátì àti Tòbáyà láàyè ṣe rí gbogbo tó ń ṣẹlẹ̀ pátá yìí gbogbo agbára tó ń sà ní pé kí èdè wa kó má yéra wa kí èdè àìyedè òun wá fẹ́ fi síbẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé gbogbo ọ̀nà tó wá ń gbà Ọlọ́run máa sọ dàsán nítorí tìdí èyí ẹ̀yin tí Ọlọ́run ń lò torí pé Ọlọ́run ló yàn yín sípò gẹ́gẹ́ bí Ọlọ́run ti yan bàbá wa Akíntóyè Ọlọ́run ti fi wọ́n sípò tó fi bàbá wa Ìgbòho tọ́lọ́run fi wọ́n sípò ṣe rí àwọn mẹ́ta ni Ọlọ́run rán wá sí orílẹ̀-èdè Yorùbá o ẹni àkọ́kọ́ òun ni Odùduwà láti jẹ́ ní èkejì òun ni bàbá wa Awólọ́wọ̀ wọ́n á jà fitafita wọ́n á tún pa ọmọ wọn ṣùgbọ́n wọn ò rí gbà ẹ tún wo èyí tó ṣẹlẹ̀ ẹni ẹ̀kẹta tọ́lọ́run gbé dìde lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni olóyè Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ kẹ bá dẹ̀ wo ìrìn àjò àwọn èyí ẹ wo bàbá wa Awólọ́wọ̀ wọ́n sọ àkọ́bí wọn nù nítorí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá yìí ẹ tún wá wo èyí tó tún ṣẹlẹ̀ sí olóyè lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tó tún jẹ́ ẹ̀jẹ̀ wọn wọ́n tún sọ nù yánnu Ọlọ́run ti gbà á fún wa ṣùgbọ́n ẹ jọ mo rọ gbogbo ọmọ Yorùbá pátá agbára tí èmi ní mò ń sà torí mo sẹ́ẹ̀dì nígbà tó di ọjọ́ keje 7th of January tó sẹ́rẹ̀ pé ẹ jẹ́ ká lọ sínú ààwẹ̀ oṣù kan ààwẹ̀ ń sì parí ní àdúrà àti ìṣọ́òru yẹn ó parí ní ọjọ́ keje February nígbà tó dẹ̀ máa di ọjọ́ keje March Ọlọ́run gba ògo wọ́n fi olóyè Sunday Igboho òmìnira ibi tí ọ̀rọ̀ dé yìí gbogbo kó tó bá ẹ má di awẹ tó ń bú wa ẹ má di awẹ tó ń sọ̀rọ̀ ìta gbé lọ́wọ́ gangan ni ká dì mú
tá bá lè dì í mú láìpẹ́ láì jìnnà a máa dé èbúté ògo ó sì máa ṣeé ṣe ní orúkọ Jésù. Mo dúró nábì. ẹ ṣeun bàbá mi àdúpẹ́ o tó tí ò bá ti àdẹ̀fẹ́ gbé kọ̀ mọ́ o ẹ jọ̀ọ́ káwọn èèyàn wá bá lè rí kinní ìwò tó bá ti ń gùn jù wọn ò ní rówó wò ó kò sí data 20,000 láàrin 5 days ó ti tán wọ́n ti gbọ́n mu ó yá ẹgbẹ́ òsókè. ẹ kálẹ́ o ẹ ṣe ọmọ olùkọ́ àbá ẹ kọjọ́ mẹ́ta sá ẹ ṣe gan. ẹ jọ̀ọ́ mo fẹ́ pass message kan ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá ti ń pè yín this time around ẹni kan fẹjọ́ wẹ́wẹ́ lẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kan gbé Bible àti Kùránì kan gbé sẹ́gbẹ̀ẹ́ kan kó ní kálukú lọ prepare ìgbésí ayé ẹ̀ ogun ti dé o. Hello. àgbọ̀ yìí. ẹni kó ní kálukú lọ prepare ìgbésí ayé ẹ̀ kó ní kálukú lọ di family ẹ̀ mú kan gbé Bible àti Kùránì kan gbé sẹ́gbẹ̀ẹ́ kan torí Russia àti Ukraine wọ́n ń jà wọn gbé Bible jáde àti Kùránì jáde o àwọn pípù yìí wọ́n máa pa Yorùbá gan o kọ́ má lọ rò pé bóyá pé Jésù ọ̀ ànábì táwọn ń pè o àdúrà oníkálukú ti gbà o action la ní ìdí báyìí o. ẹni sùúrù sẹ́rí statement kan tí mo fẹ́ kẹ́ mú kúrò ní pé wọ́n á pa Yorùbá gan wọn ò ní rí wa pa lágbára Ọlọ́run advice tẹ́ ti give ẹ sọ fún wa pé ẹ má sùn ṣẹfẹ́sà ni mo ṣe sọ ẹ sùn kẹ́ ẹ má di gbogbo ojú yín ni mò ń sọ kẹ́ ẹ múra sílẹ̀ wọn ò ní rí wa pa. hello. ẹ sọ fún àwọn tó bá ń pè kó ní kálukú lọ prepare ìgbésí ayé ẹ̀ sílẹ̀ that's what I want to tell you. wọ́n gbọ́ bẹ́ẹ̀ yẹn wọ́n gbọ́. mi ò rẹ́ sẹ́rí tinú yín ni kẹ́ ẹ mọ́nú ẹlòmíì o àwọn eléyìí tó wà nílẹ̀ ńsìn àwọn machinery tó wà nílẹ̀ ńsìn wọ́n ń ṣe kékeré o kò dẹ̀ ń ṣe gbogbo wa lajàmọ́lá àti wédú torí nǹkan tó ní kálukú bá ní ló máa fi jà mi ò rẹ́ ǹjẹ́ nǹkan tí mò ń sọ kó ní kálukú gbogbo àwọn tó bá ń pè yín tó bá ń sọ àwáwí ẹni kan lọ get prepared freedom is not easy to take. Africa mentality la wà mentality Africa la wà wọn already àti fi freedom lẹ̀ èèyàn kan tó pè tó ní kán lọ́bì pẹ̀lú tà lọ́hùn pẹ̀lú ṣé mi rò mọ́ ọmọ country tó so mọ́ Nàìjíríà lẹ́sẹ̀ ṣá kò ṣe pọ̀ wọ́n lè fún yín freedom wọ́n lè fún wa freedom but country tó so mọ́ Nàìjíríà lẹ́sẹ̀ pọ̀ Germany so mọ́ Nàìjíríà lẹ́sẹ̀ France so mọ́ Nàìjíríà lẹ́sẹ̀ USA so mọ́ Nàìjíríà lẹ́sẹ̀ Ìtàló àwọn wèrè yìí àwọn UK wọ́n so mọ́ Nàìjíríà lẹ́sẹ̀ kọ́ńtì oríṣiríṣi ló so mọ́ Nàìjíríà lẹ́sẹ̀ tó ń jẹ nínú Nàìjíríà ṣé ẹ̀ expect kó máa yí sí ìpín bẹ́ẹ̀ yẹn ni it's not possible. Okay, United Nations tí wọ́n wọlé wá sí Nàìjíríà sí wọ́n lọ sí Kano àti Borno ibẹ̀ náà gbà lọ ṣé àwọn èèyàn kú ní Yorùbá land ni ṣé àwọn èèyàn ṣé wọ́n ró jẹjẹ ní Yorùbá land ṣé wọ́n ró jẹjẹ ní Igbo land Kano náà gbà lọ. So ẹ jẹ́ kí everybody go and prepare ẹ fi ẹjọ́ wẹ́wẹ́ lẹ̀ ṣe rí youth and president leader wa youth leader president wa ó ti la everybody lójú ẹ tó bá need the freedom tó fẹ́ gba ẹbí ẹ lẹ̀ kó lọ get prepared ìjà yìí kò ń ṣèjà èèyàn kan ẹ jọ ẹni kan máa pè kán máa sọ pé kinní kan kó ẹni tó bá ti pè yín ẹ sọ fún wọn go and get prepared anywhere náà ti lè bẹ wíṣú làwọn ẹbí yìí dúró de o. ó dáa ẹ ṣeun tó a nílè gbé ìpè míì mọ́ a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin tí ẹ dúró tì wá láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ètò lóògùn Ọlọ́run láṣẹ Ọlọ́run ojú òní ti wá ẹ jẹ́ kí n sọ kinní kan fún gbogbo wa o kẹ́ ẹ di eléyìí mú kó dá yín lójú o bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ ilẹ̀ Yorùbá ń lọ o tẹ́ bá tún fẹ́ kí n tún sọ kúlẹ̀kúlẹ̀ fún yín inú ọdún yìí ni kò ní yẹ̀ ní táwa rí ni a rí a gbọ́ a dẹ̀ mọ̀ ó kàn lè ṣe bẹ́ẹ̀ ni pé a lè ṣùgbọ́n a máa lọ nínú ọdún yìí kò ní yẹ̀ ẹ lọ kọ sílẹ̀ ẹni bá wù kó gbọ́ ẹni wù kó má gbọ́ but èmi ń jẹ́ kẹ́ ẹ mọ̀ pé we are living this very year. Hello doctor, mo wà lórí program ṣé kí n pè yín after the program. Yes sir, thank you. Yeah. So n tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nìyẹn o lẹ́yìn gbogbo atótónu gbogbo wàhálà tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ kan ṣoṣo ni kí n fi qualify ẹ̀ ó ní lẹ́yìn òkùnkùn tó ṣú
ìmọ́lẹ̀ máa tàn. Ìmọ́lẹ̀ yẹn ò ní Yorùbá Nation. Òkùnkùn ló ṣú biribiri yìí. Ẹ lọ mọ̀ dájú pé ìmọ́lẹ̀ á tàn. Bó ti wù káwọn èèyàn dalẹ̀ wa tó, bó ti wù kán dìde ogun tó, bó ti wù kán ṣe gbogbo ẹ̀ tó, torí wọ́n ti sọ pé a máa ráwọn ọmọ Yorùbá tó máa dalẹ̀. Ẹ lọ kọ sílẹ̀, bọ́n ti wù kán dalẹ̀ tó, Yorùbá ń lọ, a máa gbòmìnira yẹn. Ọdún yìí dẹ̀ ni kò ní lọ́dún tó bọ̀, go and write it down. Ẹ̀yin kan á mọ̀ pé òmìnira kò rọrùn, kì í ṣe tó rọrùn láti gbà bẹ́ẹ̀, bọ̀ tí wá yàtọ̀ torí pé àyànfẹ́ là wa, àyànfẹ́ yín ojú Olódùmarè ní ìran Yorùbá. Ẹ mọ̀, tẹ́ bá mọ ìtàn nípa bí Yorùbá ṣe jẹ́ ni ẹ mọ̀ ìpẹ́ ní ojú Ọlọ́run ni wá. Àwa gangan ni ẹ̀yà Ísírẹ́lì tí Ọlọ́run fẹ́ tọkàntọkàn. Ẹ jẹ́ ká fìyẹn lẹ̀, òun kọ́ la fẹ́ sọ lénìí. Bless you all. Ojú òní ti wá. Ọ̀la la tún wá pàdé. Ẹ tún gbọ́ tuntun, ọjọ́ tuntun, ọ̀rọ̀ tuntun, èdè tuntun. Òun ni tíá. Ẹ ṣeun. Ọmọlúkà ni mò ń jẹ́. Ìjọba bá fẹ́ kọ́ńtàtì mi 07046092484. Nọ́mbà òun nìyẹn. Tẹ́ bá pè tí mi ò tètè gbé, ẹ send message. Ntẹ́ fẹ́ bá mi sọ tó bá ṣe kókó, ẹ rọra ṣe voice note síbẹ̀ kẹ́ mú wá, màá gbà á. Ló bá tán. Ẹ ṣé o, ọ̀la la tún pàdé. Ojú òní tì yí o. God will bless you. Ọmọlúkà ni mò ń jẹ́ o. Ṣé ẹ ti bá mi pín ẹ̀yin ti YouTube? Ṣé ẹ pín? Ẹ pín. Olúwa tó sí àjẹwọlé YouTube ẹ pín o. Ẹ dákun ẹ bá ń sí ẹ rẹ̀. Ojú òní tì yí o. Ọláwọyè ẹ tí ì pín o. Ojú òní tì yí. Ẹ dákun o. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin ti Facebook náà ó yá ẹ subscribe síbẹ̀ kẹ́ follow kẹ́ ṣe. God will bless you. Ọ̀la la tún máa pàdé. Yorùbá Nation now, orílẹ̀-èdè Yorùbá ní kíá.